tó bá jásí pé gbèsè ní dá yẹn láàmú tẹ́ ti ṣe oríṣiríṣi nǹkan tẹ́ rojú tu ẹ̀ iṣẹ́ yẹn lọ ṣe kódà kó ṣe pé ìyá tó bí èèyàn ló wà nídìí ọ̀rọ̀ èèyàn yóò sì ka àdánwò kọ́sọ̀ rẹ kó ṣèyàwó yóò ka àdánwò ẹni tó bá ní òwú kò tẹ́rù ìwọ̀nba tí ó fi tanná ló mú ẹ lọ ṣiṣẹ́ yòó ẹ lọ wá ewé mẹ́ta kan ewé ìyálòde tá a mọ̀ sí ewé làpálàpá pupa àti funfun ẹ lọ wá ọ̀kan nìyẹn ewé kejì ẹ lọ wá ewé àkókò ó di méjì ewé kẹta ẹ lọ wá ewé ewúro ìwọ̀nba tó bá wù yín ni o ẹja àkókò tòòjọ́ ewé ewúro tòòjọ́ ẹja kó ṣe díẹ̀ ewé ìyálòde pupa àti funfun làpálàpá náà ń pè bẹ́ẹ̀ wọ́n tún pè ní ewé bòtújẹ ẹja kó ṣe díẹ̀ ẹ wá lọ gbó ẹ gbó mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ kí sọ̀tọ̀ọ̀tọ̀ ẹ gbó mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ kódà tí ó bá ṣe gbó ẹ lè gún nínú odó kí gbogbo ọ̀sá ti mixed ẹ wá ṣe kẹdà sínú péèlì kan tàbí inú báwò tẹ́ bá fẹ́ fi wẹ̀ bóò lẹ ṣe á máa ṣe bóò lẹ ṣe máa ṣe tẹ́ bá ti dà á síbẹ̀ ètò ẹ máa gbìyànjú láti ṣe ni pé inú bóò tẹ́ dà sí yẹn ẹ máa gbó lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ málẹ́ tí ó ti toró dáadáa ẹ ti ṣẹ́ gbogbo shaft yẹn àwọn ewé yẹn ẹ ti ṣẹ́ kúrò nínú ẹ̀ ẹ wá lọ gbé pamọ́ ẹ lọ gbé pamọ́ lálẹ́ mọ́júmọ́ tẹ́ ẹ bá ti jí láàárọ̀ kùtù háì láì tí sọ̀rọ̀ sẹ́yìn kankan ẹ wá lọ síbi tẹ́ ẹ gbé omi yẹn sí omi ewé mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ẹ gbó yẹn ẹ lọ tọ́ ìtọ̀ dí yín sí ìtọ̀ tẹ́ ẹ tọ̀ ìtọ̀ dájí ẹ tọ̀ sínú omi yẹn ẹ wá wá ní ọṣẹ kódà kó ṣe sódà ẹ wá fi wẹ gbogbo ara yín ìtọ̀ dí rẹ gangan ló máa tọ̀ síbẹ̀ ọ wá fọwọ́ rú gbogbo ẹ̀ gbogbo ẹni bá ṣàṣe ò ní rọ́nà lọ gbogbo ìgún tí ń bẹ lára yẹn ni ó já dànù kíní kan ò ní gbójúgbójú kó jẹ kíní ìdí ẹ o ṣe mọ̀ pé ìtọ̀ tá à ń tọ̀ yẹn oògùn ni bí ìtọ̀ màálù ṣe lágbára tí ìtọ̀ ràkúnmí lágbára bẹ́ẹ̀ náà ni ìtọ̀ yẹn náà lágbára àwọn olóyìnbó ń pè ní body beer táìsàn bá ṣèyàn tẹ́ ẹ̀ bá rójú tu ẹ̀ tó ti káàkiri tí ò rí nǹkan ìtọ̀ tó bá tọ̀ ní ìdajì ẹni kó gbé mu kíní kan là á fi wo kíní kan téèyàn bá mu ìtọ̀ ara rẹ̀ yọ mọ̀ pọ́lọ́ ń bẹ ẹ wá fi ọṣẹ ẹ fi wẹ̀ lágbára ọlọ́run kò ń gé àná ọlọ́run ọba lẹ́sẹ̀ gbogbo ọwọ́kọ́wọ́ ìdè burúkú tí ń bẹ lára yẹn ni ó já dànù ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì ló ti ya olórí burúkú nínú ayé tí ń gbọ̀ndí tí ọmọ gbọ̀ndí sí kámẹ́rà yọmọ sí ọyàn lẹ̀ rọ́bà lásán ọyàn tí ọmọ bóyá kánsà ní ọgbẹ́yìn ẹ̀ tó ṣe pé gbogbo ọkùnrin iná máa ń gorí wọn bá wọn láṣepọ̀ tí wọn náà bá ti gorí ẹ̀ báyìí gbogbo ohun tó ní ó sì máa lọlẹ̀ tó bá jásí pé nìkan tó máa ń bá obìnrin láṣepọ̀ dáadáa ni
ẹ sọ fún kó wẹ kíní ìdànù kí ìràwọ̀ rẹ̀ ògo rẹ̀ kó lè bá rí ògo rẹ̀ gbà. Torí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì tó gorí ó ti fọ́ wálẹ̀ o. Òní ò jẹ́ kó rọ́nà lọ o. Dí àbáyé tó bá ń fẹ́ èèyàn kan, àárín àsìkò àbóṣù tó bá fi ń fẹ́ wò ṣé iṣẹ́ rẹ̀ ń lọ sókè sí ni àbọ̀ ń lọ ọlẹ̀. Ìyẹn gbọ́dọ̀ mọ fúnra dẹ̀dà nínú gbogbo téèyàn bá ń ṣe. Ìyẹn jẹ́ àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ni mo fẹ́ fi parí ọ̀rọ̀ yìí. Tí gbèsè náà bá wá dójú ẹ̀ náà tẹ́ ẹ̀ tún rójú tú ẹ̀. Tó bá ti mú ewé àkókò, ewé ìyálóde, táǹpẹ̀lẹ̀ ewé ìbòtújẹ, ewé làpá pupa àti làpá funfun, tó bá ti mú pọ̀ mọ́ ewé ewúro tó gbó tó ọ̀tọ̀ sí tó fi ń wẹ̀, wá lọ wá ọṣẹ Ghana tàbọ̀ṣẹ dúdú, lọ wá ọṣẹ dúdú tàbọ̀ṣẹ Ghana, lọ wá pamọ́. Wá lọ wá àdí lásán, dà sínú ike kan, epo pupa dà sínú ike, dà lé lórí. Àdí ni ó kọ́kọ́ dà sí, kó wá da epo sínú abọ́ kan náà, wá ọṣẹ lásán dà sí. Má fi nǹkan kan sí ọṣẹ yẹn o. Wá po méjèèjì papọ̀. Má ọṣẹ, àdí àti epo kó pò mọ́ ọṣẹ, wá kó sínú ike funfun. Máa fi wẹ̀ láàárọ̀ lálẹ́, láàárọ̀ lálẹ́, láàárọ̀ lálẹ́, láàárọ̀ lálẹ́. Ó mọ̀ pé àwọn bàbá wa àdúrà lọ́tọ́ ká máa ṣe fún wọn. Tájú oníṣègùn fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá fi sílẹ̀ kó lè mọ wúlẹ̀ lórílẹ̀ ìpẹ́. Nọ́mbà mi 08037199363. Ẹ wọ́n wẹ ọṣẹ yẹn méjèèjì yẹn fún ẹ̀dá ènìyàn tó bá jẹ gbèsè tàbọ̀nà bá dì mọ́. Ẹ bá lòun lo oògùn kì í jẹ́, kọ́kọ́ lọ ṣètò ní ewé mẹ́ta yẹn àti ìtọ̀ díẹ̀, kó o sì máa lo ti aládìí àti epo yẹn tá a fọṣẹ pọ̀. Kó wá wo ìyanu Ọlọ́run bá tí ó ṣẹlẹ̀. Gbogbo àwọn oògùn tán ṣe fún ọ tí ò jẹ́, padà sídìí ẹ̀wò kó lò ó. Ó mọ̀ pé rere ni Ọlọ́run. Torí pé tí n tó ń ṣe ọ̀bá kù níbẹ̀ kò ní jẹ́ kó oògùn jẹ́ o. Àánú Ọlọ́run àtìlẹ́yìn Ọlọ́run ó jẹ́ kí ọmọ bá yín. Mo kí wa wípé a kú Jímọ̀ tòní, ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láṣẹ láyé, àlùbáríkà ṣáájú ẹ̀dá Muhammad. Ìyókù tún di ọ̀la. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Ó dàbọ̀.